àwọn afẹ̀míṣòfò pààyàn bíi 100 ní Kwara lọ́jọ́ kan. Gbogbo ayé lọ̀rọ̀ náà yóò yà lẹ́nu, kódà yóò ya Donald Trump l'Amẹ́ríkà pàápàá lẹ́nu. Ibi tí ọ̀rọ̀ náà sì dé báyìí kò lè ṣàìyà ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá lẹ́nu pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣèjọba rẹ̀. Lóòótọ́ wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n sì ń pààyàn káàkiri. Àmọ́ èyí tó ṣẹlẹ̀ ní Wọ́rọ́ lágbègbè Káàmá ní Kwara yìí, àtọ̀nà tí kinní náà gbà ṣẹlẹ̀, ìyanu tó dàpọ̀ mọ́ ìbẹ̀rù gidi fún gbogbo ẹni tó bá gbọ́ ọ ni. Lápapọ̀ àwọn èèyàn tí wọ́n pa báyìí ti súnmọ́ 100 nítorí wọ́n ti sin bí 100 nílànà mùsùlùmí lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́. Bẹ́ẹ̀ làwọn òkú míín sì kù nílẹ̀. Bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí gbogbo sì ń rìn kiri inú igbó ká láti wá àwọn èèyàn wọn tó sọnù. Àwọn kan ní 100 làwọn tí wọ́n ti padànù báyìí. Àmọ́ àwọn ẹgbẹ́ aláàánú Red Cross ní wọ́n ló ti lé ní 95 èèyàn tí àwọn ti rí òkú wọn. Bẹ́ẹ̀ sì ni lówùúrọ̀ kùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kejì yìí nìyẹn. Kò sì tí ì mọ ẹ̀mọye òkú tí wọ́n ti rí lẹ́yìn náà àti àwọn èèyàn tí wọ́n wọ inú igbó tí wọ́n sì ń wá àwọn tí wọ́n wà níbẹ̀ kiri. Ìgboyà burúkú tí àwọn afẹ̀míṣòfò yìí fi pa àwọn èèyàn yìí gan-an ló kó gbogbo ayé pátá lọ́kàn sókè. Nǹkan ju nǹkan lọ o, akúwárápárí wèrè ó kán lùgbẹ́. Ohun tí yóò jẹ́ kí ọ̀rọ̀ yìí ya Trump lẹ́nu jù ni pé ìlú àwọn mùsùlùmí nìlú náà, àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ibẹ̀ kò tó nǹkan. Èyí tó fi já sí pé àwọn tí wọ́n pa jù yìí mùsùlùmí ni wọ́n, àwọn tó sì pa wọ́n pàápàá mùsùlùmí làwọn náà ń pe ara wọn. Bí nǹkan aburú yìí ṣe máa ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè ilẹ̀ Haúsá gan-an ló ṣẹlẹ̀ ní Kwara yìí o. Ó kàn jẹ́ pé eléyìí ti pọ̀ jù ni. Àbí níbi tí wọ́n ti pààyàn tó lé ní 100 lẹ́ẹ̀kan, tí àwọn míín sá wọ inú igbó pẹ̀lú ọta ìbọn lára wọn, tí kò sẹ́ni tó lè sọ bóyá wọ́n máa kú tàbí wọ́n máa yè. Nígbà tọ́rọ̀ náà dé ojú ẹ̀, àwọn míín tí wọn ò rí bí sá lọ mọ́ lórí ilẹ̀, orí igi gíga ni wọ́n ń gùn lọ, tí wọn yóò sì gun igi náà dókè pátá pẹ̀lú ìgbàgbọ́ pé yóò pẹ́ gan kí ọta ìbọn tó lè dé ibi tí àwọn ń gun igi náà lọ. Bí a sì ti ń wí yìí, ọ̀gọ̀rọ̀ àwọn aráàlú náà kò tí ì lè padà wọ̀lú wá nítorí ìbẹ̀rù pé nǹkan míín tún lè ṣẹlẹ̀, torí wọn ò gbàgbọ́ pé àwọn afẹ̀míṣòfò náà ti rìn jìnnà sọ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n dá èèyàn kan sí yàtọ̀ o, gbogbo ẹni tí wọ́n bá ti rí ní pípa, ọ̀nà tí wọ́n sì fi ń pa wọ́n ò dáa rárá. Baálẹ̀ abúlé Wọ́rọ́, Alhaji Umaru Tanko dárò títí, ó lóun kò rí irú eléyìí rí níbikíbi rárá. Bàbá náà ní ṣọ́ọ̀bù lòun wà tí òun ti ń tajà. Àsìkò náà làwọn afẹ̀míṣòfò náà dé lọ́wọ́ àṣálẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn nípakúpa. Baálẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti pa àwọn ọmọkùnrin òun 2 tí wọ́n sì gbé ìyàwó òun kékeré Háùwá lọ àtọmọ ẹ̀ obìnrin pẹ̀lú ìyá òun gan-an. Ọ̀rọ̀ tó kan baálẹ̀ tó báyìí, báwo ni kò ṣe wá ní mú ọ̀pọ̀ aráàlú lọ? Bẹ́ẹ̀ àwọn alákatakítí ẹ̀sìn ìsìláàmù kan ni wọ́n sọ ara wọn di ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí o. Orúkọ tí wọ́n ń pe ara wọn ni Làkúráwá. Wọ́n sì ń sọ fáwọn èèyàn pé mùsùlùmí làwọn, àmọ́ àwọn ò fẹ́rù ìsìláàmù tí wọ́n ń ṣe ní Nàìjíríà. Wọ́n wá ń ṣe wáàsí káàkiri pé káwọn èèyàn abúlé gbogbo tó wà nítòsí bọ́dà àwọn ìpínlẹ̀ Haúsá wọ̀nyí pa òfin Nàìjíríà tì, kí wọ́n sọ pé àwọn ò fẹ́ òfin Nàìjíríà mọ́, kí wọ́n sì máa pariwo kiri pé òfin ṣàríà nìkan làwọn fẹ́. Nítorí pé àwọn aráàlú kan takú pé àwọn ò lè ṣe bẹ́ẹ̀, àti pé àwọn ò fẹ́rù wáàsí tí wọ́n ń ṣe lọ́dọ̀ àwọn ni wọ́n ṣe gbé ogun wọ ìlú wọn. Bẹ́ẹ̀ ohun tí àwọn èèyàn náà ń béèrè lọ́wọ́ wọn ni pé kí wọ́n fi hàn àwọn ibi tí wọ́n kọ sí nínú Kùránì pé àwọn ò gbọ́dọ̀ tẹ̀lé òfin orílẹ̀-èdè àwọn àti òfin ṣàríà tó sọ pé kí àwọn lòdì síjọba. Nígbà tí wọn ò sì rí àwọn kinní wọ̀nyí fi hàn àwọn aráàlú náà, ń làwọn ṣe ní kí wọ́n máa lọ, kí wọ́n má dé abúlé àwọn mọ́. Tí Ẹ̀máyà Káyìmá ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ló sì sọ fáwọn baálé abúlé gbogbo tó yí i ká pé kí wọ́n má fààyè gba àwọn èèyàn náà ní abúlé wọn. Ohun tó kì àwọn ará abúlé náà láyà láti máa sọ fáwọn afẹ̀míṣòfò náà pé kí wọ́n má wá sọ́dọ̀ àwọn mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí ti wà ní gbogbo agbègbè náà tó ọjọ́ 7 kan tí wọ́n ti ń kiri, tí wọ́n ní àwọn ń ṣe wáàsí fáwọn èèyàn.
àmọ́ wáàsí tí wọ́n ń ṣe kì í ṣe wáàsí àlàáfíà tàbí ti sísúnmọ́ Ọlọ́run ọba àlà, wáàsí tí yóò pín ìlú sí méjì tàbí tí yóò sọ àwọn alákatakítí náà di olórí ìlú tí wọ́n bá wọ̀ ni. Ohun tó jẹ́ kí àwọn ará abúlé náà ní kí wọ́n máa lọ nìyẹn o. Ni wọ́n bá lọ súẹ́súẹ́, àṣé wọ́n lọ múra wá sí i ni. Bí wọ́n ti ń padà bọ̀, ìpadàbọ̀ abìjà ni, nítorí máṣíìnì ni wọ́n gùn tí wọ́n kó wọ̀lú níbi aago 5:30 ìrọ̀lẹ́, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn, torí ẹni bíi 3 tàbí 4 lè wà lórí ọ̀kadà kan ṣoṣo. Wọn kò sì wá ní kékeré rárá. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti rí ni wọ́n mú, tí wọ́n ń di ọwọ́ wọn sẹ́yìn, tí wọ́n sì ń taari wọn pé kí wọ́n nìṣó nílé baálẹ̀. Àwọn tí wọ́n bá fẹ́ mú tí wọ́n múra láti sá lọ, wọn yóò yìnbọn fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀, wọn yóò sì kú síbẹ̀ lójú kan náà ni. Bẹ́ẹ̀ ni wọ́n ń yí gbogbo ìlú náà po, tí wọ́n sì ń pa àwọn èèyàn tí wọ́n bá fẹ́ sá lọ. Nígbà tí wọ́n sì mú àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n ti pọ̀ gan-an sílé baálẹ̀ ìlú náà, tó sì jẹ́ gbogbo wọn ni wọ́n ti dè lọ́wọ́ sẹ́yìn tẹ́lẹ̀, wọ́n ṣínà ìbọn fún wọn níwájú ilé ọba níbẹ̀, wọ́n sì pa gbogbo wọn tán pátápátá lẹ́ẹ̀kan. Àwọn yìí sì ni àwọn 75 àkọ́kọ́ tí wọ́n sin wọ́n papọ̀ ní ìlú náà lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kejì yìí. Kódà ìjọba ìpínlẹ̀ Kwara náà kéde bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń dárò àwọn tí wọ́n kú yìí. Ohun tí eléyìí túmọ̀ sí ni pé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ti gbogbo gba agbègbè Kwara yìí, pàápàá àwọn tí wọ́n wà ní Káìmá yìí, nítorí ìjọba ìbílẹ̀ náà fẹ̀yìntì Niger àti Igbó Ọba Bọ̀gú, níbi tí èèyàn lè bá rìn wọ inú àwọn ìpínlẹ̀ bíi Niger, tí èèyàn lè bá bẹ̀ dé Kaduna, dé Kebbi, dé Zamfara àti Sokoto. Ọ̀nà yìí sì ni ọ̀nà tí àwọn afẹ̀míṣòfò yìí mọ̀ dáadáa tí wọ́n sì ń tọ̀. Ọ̀nà náà ni wọ́n sì ń bá wọ àwọn orílẹ̀-èdè bíi Niger àti Cameroon, níbi tí àwọn Fúlàní afẹ̀míṣòfò wọ̀nyí ti ń wọlé lóríṣiríṣi. Àwọn làkúráwá yìí nínú igbó Bọ̀gú lágbègbè Niger ni wọ́n ní wọ́n wà, níbẹ̀ ni wọ́n sì ti ń wọlé wá. Ibẹ̀ ni wọ́n sì wà pàápàá tí wọ́n fi ṣe ibùdó, níbi tí wọ́n ti ń jáde wá fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́wọ́ tí wọ́n yóò ní àwọn ń ṣe wáàsí. Bẹ́ẹ̀ ni ìbọn àti àwọn ohun ìjà olóró míì yóò wà lára wọn. Àwọn yìí ni wọ́n jáde tí wọ́n wá pààyàn ní abúlé Wọ́rọ́ àti Núkù, tí wọ́n sì tún sá padà lọ sínú igbó náà. Ohun tí àwọn èèyàn sì ń wí ni pé àfi kíjọba tètè mú ètò ààbò àdúgbò náà kó le gan-an, nítorí àwọn èèyàn aburú náà lè tún padà wá láìpẹ́ rárá. Ó sì dàbí pé bí ìjọba àpapọ̀ náà ti ronú rèé, nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ pé kí wọ́n kó àwọn sọ́jà lọ síbẹ̀ kíá. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé àwọn sọ́jà náà ń lọ jókòó kọ́, wọn yóò ya wọ inú igbó náà tìjàtìjà láti wá àwọn afẹ̀míṣòfò làkúráwá yìí rí ni. Àwọn làkúráwá yìí náà làwọn sọ́jà Amẹ́ríkà ju bọ́ǹbù lù ní Sokoto níjọ́sí. Ó sì dàbí pé lára àwọn tí wọ́n ríbi sá lọ níbẹ̀ ni wọ́n dá ilé yìí sílẹ̀, tàbí kó jẹ́ àwọn náà ti wà níbẹ̀ ní gbogbo àsìkò tí àwọn ti Sokoto yìí náà wà níbẹ̀, tó sì jẹ́ wáàsí irú kan náà ni wọ́n ń ṣe, tí wọ́n sì ti ń múra láti pa àwọn ìlú tí wọn kò bá gbà fún wọn run, kí wọ́n lé gbogbo àwọn olùgbé abúlé náà jáde pátá kí wọ́n sì máa gbé bẹ̀. Àwọn aráàlú tí wọn kò bá sá lọ yóò di ẹrú wọn ni, wọn yóò máa forí balẹ̀ fún wọn. Wọn kò sì gbọdọ̀ tẹ̀lé àṣẹ míì ju àṣẹ táwọn afẹ̀míṣòfò yìí bá pa fún wọn lọ. Bí wọ́n ti ṣe ní Kaduna, Zamfara, Sokoto, Katsina àti àwọn ìpínlẹ̀ ilẹ̀ Haúsá míì rèé, tí wọ́n ń gba àwọn ìjọba ìbílẹ̀ wọn lọ́wọ́ wọn, tó sì jẹ́ títí dòní àwọn afẹ̀míṣòfò yìí ló ń pàṣẹ níbẹ̀. Ohun tí wọ́n fẹ́ ṣe ní Wọ́rọ́ àti Núkù yìí náà nìyẹn, pé tí wọ́n bá ti lé àwọn ará àdúgbò náà lọ jìnnàjìnnà pátápátá, àwọn afẹ̀míṣòfò yìí yóò sọ ibẹ̀ di ibùgbé tiwọn, àti ilé wọn jáde yóò sì le gan-an fún ìjọba. Ṣùgbọ́n kò jọ pé ìjọba àpapọ̀ yóò jẹ́ kí eléyìí ṣẹlẹ̀, nítorí bí a ti ń wí yìí, àwọn sọ́jà tí wọ́n pè ní Operation Sahara Shield ti kó bàtálíọ̀nù rẹpẹtẹ lọ sí gbogbo agbègbè náà. Yàtọ̀ sí pé wọn yóò sì dáàbò bo Káìmá, wọn yóò wọ inú aginjù náà lọ láti lọ bá àwọn afẹ̀míṣòfò tí wọ́n fi ẹ̀sìn Islam bojú náà. Ó sì dájú pé wọn yóò tú wọn jáde, tí wọn yóò sì lé wọn jìnnà sí gbogbo agbègbè náà. Àwọn sọ́jà yìí ni yóò ṣẹ̀ṣẹ̀ mú ọkàn àwọn èèyàn balẹ̀ díẹ̀ láti lè padà sí abúlé Wọ́rọ́ àti Núkù àti àwọn abúlé tó bá tún wà lágbègbè náà, nítorí gbogbo wọn ló ti sá jìnnà tẹ́lẹ̀
tí ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé náà sì ti di ahoro. Àwọn afẹ̀míṣòfò làkúráwá yìí ni wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn afẹ̀míṣòfò àgbáyé tí wọ́n ń pè ní ISWAP, àwọn tí wọ́n kàn ń pààyàn kiri láì nídìí kan ṣoṣo. Àmọ́ tí wọ́n bá dé ibi tí ọ̀rọ̀ náà bá ti fẹ́ bu wọ́n lọ́wọ́, tí wọ́n yóò sọ pé ẹ̀sìn ìsìláàmù làwọn ń jà fún, àwọn fẹ́ kí gbogbo ayé máa lo òfin ṣàríà ni. Ó fẹ́rẹ̀ jẹ́ kò sẹ́nìkan gidi nínú gbogbo àdúgbò yìí, láti orí gómìnà Abdulrahman Abdulrasaq ti Kwara títí dé orí alága ìjọba ìbílẹ̀ Kaima àti aṣòfin tó ń ṣojú ẹkùn náà nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Muhammadu Bio àti sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn Kwara Saliu Mustapha àti alága ilé ìgbìmọ̀ aṣòfin Kwara Yakubu Danladi Saliu, tí wọn kò tí ì bá Emaya Kaima kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn. Kì í ṣe ìyẹn nìkan o, gbogbo wọn náà ni wọ́n ń pe ìjọba àpapọ̀ pé kó bá wọn da àwọn jagunjagun sí gbogbo agbègbè náà kíákíá. Tinubu ti ṣe bẹ́ẹ̀ o, àwọn sọ́jà ti di agbègbè náà, gbogbo ayé ló sì ń retí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. Èyí tí gbogbo Kwara àtàwọn ọmọ Nàìjíríà lápapọ̀ sì ń jà fún báyìí ni bí kinní náà yóò ṣe dópin pátápátá, tí wọn yóò lé àwọn afẹ̀míṣòfò yìí jìnnà pátá sí gbogbo agbègbè Nàìjíríà, kí àlàáfíà tún lè padà sí orílẹ̀-èdè wa. Ọ̀rọ̀ náà ń ka gbogbo ìlú láyà, torí ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni o. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìjàmbá tó ṣẹlẹ̀ ní Kwara yìí fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.